nítorí ewúrẹ́ Ayalegbe wọ́ Lanlọọdu rẹ̀ lọ sí Teṣan Ọlọpaa. Ayalegbe kan Ọláìwọlá Ọdẹ́bùdó ti ń bá bàbá onílé rẹ̀ ọ̀gbẹ́ni Ọládàpọ̀ Ọ̀ṣín àti àwọn ẹbí rẹ̀ fa wàhálà látàrí bó ṣe ní àwọn ewúrẹ́ tí Lanlọọdu náà sì ń dí òun lọ́wọ́ nínú ilé wọn tó wà ní ojúlé 25 Old Ọ̀tà Road Mẹ́ran lágbègbè ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ nípínlẹ̀ Èkó. Ọdẹ́bùdó tó yá fúláàtì oníyàrá 3 lọ́wọ́ bàbá onílé náà sọ pé àwọn ewúrẹ́ yìí máa ń da ilé láàmú wọ́n sì ń dọ̀tí àyíká. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun ti pe àkíyèsí bàbá onílé náà tó jẹ́ olórìṣà Ọ̀ṣun sí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n kò ṣe bí ẹni pé òun gbọ́ nǹkan kan. Ọdún 2020 ni mo kó dé inú ilé náà tí gbogbo nǹkan sì ń lọ déédéé, à ń gbé ìgbé ayé àlàáfíà nígbà náà. Ọmọ wọn obìnrin Ọ̀ṣuntẹ́jú tó ṣe atọ́nà mi dénú ilé náà sọ fún mi kí n tó kó wá pé ẹlẹ́sìn ìbílẹ̀ làwọn, mo sì fún un lésì pé mi ò ní ìṣòro kankan pẹ̀lú ẹ̀sìn níwọ̀n ìgbà tí a ò bá ti tẹ ẹ̀tọ́ ara wa lójúmọ́lẹ̀ kò sí wàhálà kankan. Lẹ́yìn ọdún kan tí mo dé inú ilé náà tí wọ́n ṣọdún Ọ̀ṣun, mo ṣàkíyèsí pé wọ́n ṣẹ́ méjì kù nínú àwọn ewúrẹ́ tí wọ́n lò kù fún ọdún náà. Mo sì bi bàbá onílé léèrè pé ṣé kìí ṣe pé wọ́n fẹ́ máa sin àwọn ẹran náà nínú ilé. Wọ́n sì fún mi lésì pé rárá, àwọn kàn ṣẹ́ méjì yẹn kù nítorí pé wọ́n wà nínú oyún ni, àwọn ò sì fẹ́ pa wọ́n toyúntoyún. Ká tó ṣẹ́jú pẹ́ o, wọ́n ti rà kún àwọn ewúrẹ́ náà, wọ́n sì ti di 6 nínú ilé táwọn yẹn sì ń dọ̀tí ilé láìsí àmójútó kankan fún wọn. Nígbà táwọn ẹran náà ń dọ̀tí iwájú yàrá mi, mo sọ fún wọn, wọ́n ní àwọn máa wá nǹkan ṣe sí i. Nígbà tó yá tí àwọn ẹran náà ń fi ìwo ara ọkọ̀ mi tí mo gbé sínú àgbàlá náà, mo tún sọ fún wọn ṣùgbọ́n wọn kò ṣe nǹkan kan sí i. Ọdẹ́bùdó tún ṣàlàyé bí ọ̀kan nínú àwọn ẹran náà ṣe da ọbẹ̀ tí àbúrò ìyàwó òun ń sè lọ́jọ́ kan nù, tí èyí sì dá èdè àìyedè sílẹ̀ láàrin àbúrò ìyàwó òun àti ọmọ Lanlọọdu náà. Nínú ọ̀rọ̀ bàbá ẹni ọdún 83 tó ní ilé ọ̀hún, ó ní ọmọ òun obìnrin Ògúnbíyì Ọ̀ṣuntẹ́jú ni yóò gbẹnu òun sọ̀rọ̀. Ọmọ bàbá náà sọ pé àwọn ti ń sin ẹran kí ọkùnrin yìí tó kó dé, ó sì ti lo ọdún 4 nínú ilé àwọn. Tí ilé náà kò bá tù ú lára ni kò ní tún san owó míì nígbà tí owó rẹ̀ tán. A ti gbé ọ̀rọ̀ yìí lọ Teṣan Ọlọpaa tí wọ́n sì ti ní kí a lọ kan galagala fún àwọn ẹran náà tí a sì ṣe bẹ́ẹ̀. Ayalegbe yìí ní òun ti kọ̀wé ẹ̀sùn lọ sí ọ̀dọ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ àyíká nípínlẹ̀ Èkó, Lagos State Environmental Protection Agency, láti wá rí sí ọ̀rọ̀ náà kí wọ́n sì dáwọ́ ẹran sísìn dúró nínú ilé yìí. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV.